gbẹ̀rín ayọ̀. Ilé Ifẹ̀ ló ṣọdún lónìí, ọdún Ọlọ́jà o, ọdún Ifẹ̀ oyè. Ọba Ìgbàlà lórúkọ tá à ń pe Oòduà Àtẹ̀wọ̀n. Ihun tí a rè gbé wá lọ́dún yìí ìtànmọ́lẹ̀ ni o, ọ̀nà là tọ́nà bá ń là báyìí kedere ni o. Ẹ gbóhùn bàtà, ẹ gbóhùn agogo, ẹ gbóhùn omele o, ẹ gbóhùn ṣẹ̀kẹ̀rẹ̀. Ẹ gbóhùn bàtà. Ilé Ifẹ̀ ló ṣọdún lónìí, ọdún Ọlọ́jà o, ọdún Ifẹ̀ oyè. Àtọmọ nílé o, àtọmọ lóko, gbogbo wa o la ó ṣàmọ́dún o. Àkàlàmàgbò èyí kọ́dún jẹ́ o. Gbogbo Ilé Ifẹ̀ a tún kú oríire o. Fọ́dún ọlọ́jọ́ èyí tó tún kò láyọ̀ ni ẹ jẹ́ kí gbogbo owó jọ dúpẹ́ kí gbogbo wa jọ dá músòmúsò. Kábíyèsí ọba Adéyẹyè ní ìtò Ògúnwùsì Ọ̀jájádì second bàbá mo kí yín pẹ́ kú oríire. Lọ́lẹ̀ Elédùmarè òkè òkè lẹ́yẹ̀ fọ̀hún òkè òkè lẹ́mọ̀ lọ. Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ kò ní tú àsìkò yín á túbọ̀ mọ́ tù wá lọ́rùn ní dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀. Adífá fún Pèrègún tọ́mọ aráyé rò láròpin. Ìjà Pèrègún ò tún faṣọ èsì sọdún mọ́ tó bá dé àmọ́dún ká tún mọ̀ máwọ̀ ní tuntun ni. Kábíyèsí o ọba Adéyẹyè ní ìtò Ògúnwùsì. Gbàjúre aṣọdún ọlọ́jọ́ lálẹ́ Ifẹ̀ yìí lọ́lẹ̀ Elédùmarè kó san wá sówó kó san wá sọ́mọ kó san wá sáìkú baálé ọrọ̀. Kéku máa ké bí eku kéye máa ké bí ẹyẹ káwáfà ìkú dẹ́gbẹ̀rà ni mo ń wí. Lọ́lẹ̀ Elédùmarè àlékún ọlá lọ́lẹ̀ Elédùà. Ọ̀nà ti là fún wa ní ilẹ̀ Káàárọ̀ Òjíire ní ilẹ̀ Ifẹ̀ eré ilẹ̀ Ifẹ̀ á gbé gbogbo wa. Tẹ́ bá wò ó nígbà tí a rè jáde lánàá ìkẹta tí máa jáde nílò ó kọ́kọ́ sọ àrá ó sọ àrá wọ́n ní àrá máa ń gbayì ni tí àrá bá sán báyìí jìnnìjìnnì á mú tẹrú tọmọ oníkálukú á sá lọ àjàgbá yìí ní tàrá ní àná oòrùn aago mẹ́sàn-án oòrùn aago mẹ́fà oòrùn aago méje àlálẹ́ oòrùn náà jáde ìyẹn tó mọ kó tọ́ka sí pé ìmọ́lẹ̀ dé oòrùn bábá gbẹdògbẹdò gbogbo àwọn nǹkan tí kò ń ṣe ohun tí ò ní jẹ́ ká lọ síwájú oòrùn á tàn mọ́lẹ̀ sí i torí aláṣọ funfun báyìí kò kí ń sọnù nínú òkùnkùn ayé tí ìmọ́lẹ̀ bá dé báyìí òkùnkùn máa ń paradà ni. Ẹ̀yin èèyàn ẹ wá o ẹ bá wa mú jójó, ẹ bá wa mú jójó o, ẹ bá wa yọ̀ ṣẹ̀ṣẹ̀, ẹ bá wa yọ̀ ṣẹ̀ṣẹ̀, ẹ bá wa gbẹ̀rín ayọ̀. Ilé Ifẹ̀ ló ṣọdún lónìí, ọdún Ọlọ́jà o, ọdún Ifẹ̀ oyè. Àtọmọ nílé o, kò láyọ̀ ni ẹ jẹ́ kí gbogbo owó jọ dúpẹ́ kí gbogbo wa jọ dá músòmúsò. Kábíyèsí ọba Adéyẹyè ní ìtò Ògúnwùsì Ọ̀jájádì second bàbá mo kí yín pẹ́ kú oríire. Lọ́lẹ̀ Elédùmarè òkè òkè lẹ́yẹ̀ fọ̀hún òkè òkè lẹ́mọ̀ lọ. Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ kò ní tú àsìkò yín á túbọ̀ mọ́ tù wá lọ́rùn ní dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀.
adífá fún pèrègùn tọ́mọ aráyé rò láròpin ǹjẹ́ pèrègùn ò tún faṣọ èsì sọdún mọ́ tó bá dà mọ́dún ká tún mọ̀ máwọ̀ ní tuntun ni kábíyèsí o ọba Adéyẹyẹ ní ìtò Ògúnwùsì gbàjúre aṣọdún ọlọ́jọ́ lálẹ́ ẹ̀fẹ̀ yìí lọ́lẹ̀ Elédùmarè kó san wá sówó ọdún ọlọ́jọ́ ọdún ìmọ́lẹ̀ ni o gbogbo ẹ̀ la máa rí kedere lórílẹ̀‐èdè wa a máa rí kedere o ẹ lọ kọ sílẹ̀ o nílẹ̀ káàárọ̀ òjìlé gbogbo ẹ̀ ló máa hàn kedere lórílẹ̀‐èdè àgbáyé gbogbo ẹ̀ hàn kedere a ti sọdún yìí Ọlọ́run Olódùmarè á jẹ́ ká ṣe tẹ̀lé ẹ̀rọ tó bá dé ní ọdún tó lọ ìmọ́lẹ̀ ló bá dé lọ́dún yìí ìmọ́lẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè àní nù sínú òfúfú ayé o iná ayé ò ní tó wa o gbogbo mo wí àràárọ̀ mọ́ a rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. láròpin ǹjẹ́ pèrègùn ò tún faṣọ èsì sọdún mọ́ tó bá dà mọ́dún ká tún mọ̀ máwọ̀ ní tuntun ni kábíyèsí o ọba Adéyẹyẹ ní ìtò Ògúnwùsì gbàjúre aṣọdún ọlọ́jọ́ lálẹ́ ẹ̀fẹ̀ yìí lọ́lẹ̀ Elédùmarè kó san wá sówó kó san wá sọ́mọ kó san wá sáìkú baálé ọ̀rọ̀ kéku máa ké bí eku kéye máa ké bí ẹyẹ káwáfà èkú dẹ́gbẹ̀rà ni mo ò ń wí lọ́lẹ̀ Elédùmarè àlékún ọlá lọ́lẹ̀ Elédùà.